gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday September 12 ọdún 2025 táwa nù ẹ̀ yìí. Oníràwọ̀ omi ni, afẹ́fẹ́ ni, ìràwọ̀ iná tòun tèrùpẹ̀. Ẹ wá gbọ́ wìrìwìrì nípa ohun tó máa ṣẹlẹ̀ léni gangan, ọ̀nà tẹ́lẹ̀ gbégbà tẹ́ẹ̀ fi ní kọsẹ̀ lọ́jọ́ tòní. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó jẹ́ wúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Èèyàn oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní àwọn kan tẹ́ ń gbà lérò pátápátá lẹ máa ní clarity lè lórí dáadáa tó ṣe é pé kò ní sí pé bóyá ìbẹ̀rùbojo ń wà fún yín lórí pé báwo mo yẹ fẹ́ ṣí ọ̀nà wo mo fẹ́ gbé gbà mọ́. Ẹ máa ní clarity dáadáa láti tọ gbọ̀nà tẹ bá fẹ́ tọ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ yanjú gbogbo iṣẹ́ tó wà lọ́wọ́ yín lásìkò yìí. Kẹ́ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, ẹ wà focus kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ó ṣeé ṣe kí ẹ fẹ́ làkókò àti ìgbà díẹ̀ pẹ̀lẹ́yìn nìkan lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, pàápàá gbogbo nǹkan tí ẹ bá ń ṣe pátápátá á máa ṣe déédéé èrò ọkàn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó, pàápàá àwọn nǹkan tí ẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe ní àyè iṣẹ́ ẹ ṣe wọ́n lọ́jọ́ tòní. Ẹ má tàṣejù bo ohunkóhun lénìí o, ṣùgbọ́n ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wà positive. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ó ṣeé ṣe kí ìṣù fẹ́ wáyé láàrin ẹ̀yin àti èèyàn kan tó súnmọ́ yín, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọmọ́ ìjà tàbí fàǹfà láàrin ẹ̀yin àti ènìyàn pátápátá o. Pàápàá àwọn tó súnmọ́ yín ẹ jìnnà síbẹ̀. Àìgbọ́ra ẹni yé lọ́jọ́ tòní tàbí fàǹfà ó ṣeé ṣe kó fẹ́ dá nǹkan lẹ̀. Ẹ má wulẹ̀ fàyè gba ogborúfẹ́ nǹkan bẹ́ẹ̀ rárá o. Lénìí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí. Ẹ bá ti kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí tẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ tẹ́ sọ̀rọ̀ ẹnu yín sọ, ìyẹn máa tún jẹ́ kí nǹkan yẹn tún rọrùn díẹ̀ o. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín. Irúfẹ́ nǹkan báyìí bá ti wá ń wáyé ní gbogbo ọ̀nà tẹ́ wá ti ń try láti wò pé bóyá nǹkan yìí omi tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀, ẹ wulẹ̀ distract ara yín pẹ̀lú títẹpá mọ́ṣẹ́. Kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́ lè ráǹfààní oore gbámú. Lénìí kí ẹ free mind yín. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lénìí tẹ bá ṣàánú ju bó ṣe yẹ lọ tàbí tẹ bá ń tètè ń pítí èèyàn ju bó ṣe yẹ ló ṣeé ṣe kí ó fẹ́ rí bákan o. Ó ṣeé ṣe kó má fi bẹ́ẹ̀ pé yín lọ́jọ́ tòní. Lénìí ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ṣe mistake bákan. Ẹ kíyèsára pẹ̀lú àwọn ènìyàn tó ṣe é pé bóyá wọn fi bẹ́ẹ̀ gba ti yín dáadáa, tó ṣe é pé bóyá wọn wá ń fi hùwà bákan sí yín tẹ́yìn fúnra yín gan mọ̀ pé àwọn ènìyàn yóò gba ti yín. Ẹ kíyèsára kó má lọ tọ́ yín sọ́nà tí ó dáa, kó má lọ ní lágbájá nǹkan báyìí kòtò tó wà bẹ́ẹ̀ lọ kó sínú ẹ̀ tẹ́yìn ò sì mọ̀ pé kòtò wà bẹ́ẹ̀. Kíyèsára ohun inú yín gangan ni kí ẹ bá sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ohun tó ń sọ sí yín lọ́kàn gangan ni kí ẹ gbóhùn rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ finú tọ́ ẹnikẹ́ni, ara yín ni kẹ́ finú tọ́ o. Ẹ wulẹ̀ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kí ẹ wà determine lénìí kí ẹ sì trust ara yín bí mo ti ṣe sọ. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé ẹ fẹ́ jìnnà tí gbogbo nǹkan tó dàbí ìgbà pé ó serious pátápátá. Bí kẹ́ làkókò àti ìgbà pẹ̀lú ẹ̀yin nìkan pẹ̀lú ara yín dáadáa ló máa rí lọ́jọ́ tòní, tí èyí sì lè ràn yín lọ́wọ́ láti wòye sí gbogbo ìgbésí ayé yín. Ẹ máa mọ̀ ìgbésí ayé yín, gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ ìgbésí ayé yín pátá lẹ máa fẹ́ mọ̀ látàrí pé ẹ máa wá ìyípo padà ọ̀tún fúnra lára yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́. Ẹ wulẹ̀ ronú jinlẹ̀ dáadáa kí ẹ mú àwọn kankan jáde ńbẹ̀ kí ẹ gbé yẹ̀wò kí ẹ wòye sí bí ìgbésí ayé yín ṣe fẹ́ yí padà. Lénìí kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeé ṣe kó dàbí ìgbà pé ó ti rẹ̀yìn tẹ́ pátápátá lọ́jọ́ tòní látàrí àwọn nǹkan tó dàbí tension àbí nǹkan kan tó ti wáyé látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ máa ronú sẹ́yìn, ẹ máa ronú nípa ń pè nǹkan kan tó ti ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta rárá.
ẹ ò lè rí dájú pé ẹ gbájúmọ́ bá àlàáfíà àti ìrọ̀rùn ti fẹ́ wáyé fún yín ni. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ ìjà pátápátá lọ́jọ́ tòní ó, kẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní láwùjọ àwọn ènìyàn. Ìrọ̀rùn tẹ́ bá wá fún yín lọ́jọ́ tòní á bí kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ rí dájú pé téèyàn bá ṣẹ̀yìn pẹ̀lú ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Ẹ rí dájú pé ẹ ronú sẹ́yìn rárá o, ìyẹn lè ṣàkóbá fún yín, ó lè fẹ́ fa kí inú fẹ́ máa bí yín tàbí kẹ́ fẹ́ máa ro àròkàn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ṣe gbogbo nǹkan tó máa mú kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ó dára púpọ̀ lọ́jọ́ tòní kẹ́ bẹ̀rẹ̀ sí gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín tó serious fún yín tẹ́ fẹ́ mójútó. Ẹ bẹ̀rẹ̀ sí gbájúmọ́, ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ má wulẹ̀ kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ṣèkan yanjú ṣáájú kẹ́ tó ṣe nǹkan míì. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ ìsinmi ló jẹ́ fún yín gan pẹ̀lú. Àyíká ilé yín máa gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn. Ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ yín. Kẹ́ bá wọn rojọ́, kẹ́ bá wọn sọ̀rọ̀, kẹ́ bá wọn ṣẹ̀fẹ̀. Gbogbo yín á bí kínú yín dùn káyọ̀ yín kún. Ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín káàkiri ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, lọ́jọ́ tòní ẹ máa ríre gbámú dáadáa. Àṣeyọrí wà fún yín dáadáa lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ẹ máa láǹfààní àti ronú jinlẹ̀ nípa nǹkan ńlá tí fẹ́ gbé ṣe, àwọn nǹkan ìgbésẹ̀ ńláńlá tó ṣe é pé àtúnṣe ayé yín dọ̀tun gbogbo ẹ̀ máa wá sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣàkitiyan dáadáa pàápàá láàyè iṣẹ́. Látàrí pàkitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ó bí dáadáa fún yín, ó ṣeéṣe kó bí oore fún yín dáadáa. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn àìgbọ́ra-ẹni-yé kọ̀ọ̀kan kó fẹ́ wáyé láàrin ẹ̀yin àti àwọn tó rọ̀gbà yín ká, ìyẹn ládùúgbò yín àbí láàrin ilé yín. Èyí kẹ́ kíyèsára. Ẹ rí dájú pé ọ̀rọ̀ tí ẹ bá ń sọ kó wà very clear and sound. Gbogbo wọ̀nyí á jẹ́ kí issue yẹn tún ṣẹ́pẹ́rẹ́ lọ́jọ́ tòní o. Tó bá dàbí ìgbà pé ọ̀rọ̀ sísọ ò fẹ́ yanjú áwọ̀ àbí nǹkan kíkan tó bá wáyé láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní, ẹ ò lè fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ẹ fún wọn láàyè dáadáa lọ́jọ́ tòní, ẹ fún wọn space kí gbogbo ẹ fi rọlẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dára. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ free mind yín kí ẹ wà positive. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, àyíká ilé yín gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Gbogbo nǹkan á lọ létòlétò. Ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Láàrin ilé yín understanding tó kúnná máa wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín àtẹ̀yin àtàwọn ọmọ yín àtàwọn tó rọ̀gbà yín ká pẹ̀lú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ bá mọ̀lẹ́bí ṣe, ẹ bọ́mọ ṣe, ẹ bẹ́bí ṣe, ẹ bẹ́gbọ́n ṣe, ẹ bábùrò ṣe dáadáa lọ́jọ́ tòní. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ off white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ẹ rí dájú pé ẹ kíyèsára, kẹ́ maintain focus yín dáadáa lórí ohunkóhun. Ẹ wà determine lórí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe pátá kẹ́ lè ṣàṣeyọrí. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ènìyàn kan tó dàbí ọ̀rẹ́ tó súnmọ́ yín kó fẹ́ nílò ìrànlọ́wọ́ yín o. Bóyá lórí situation èyíkéyìí, ó ṣeéṣe kó ṣe é pọ́ nílò kankan lọ́wọ́ yín ni, tàbí kó nílò àmọ̀ràn látọ̀dọ̀ yín pé lágbájá gbà mí lámọ̀ràn, wá ràn mí lọ́wọ́ lórí situation tí mo wà yìí. Tí ẹ bá nípá láti ṣe fún wọn, ẹ lè ṣe fún wọn dáadáa lọ́jọ́ tòní, kò sí wàhálà. Tẹ́ bá rí ọ̀rẹ́ kan àbí èèyàn kan tó súnmọ́ yín tó dàbí ìgbà pé bóyá bó ṣe ń hùwà bí ìgbà pá ìbalẹ̀ ọkàn wà fún, ẹ lè súnmọ́ kí ẹ wulẹ̀ wá bẹ́ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ tọkàn yẹn máa fi balẹ̀. Ọ̀rọ̀ yín lásán ló fẹ́ gbọ́, tára ẹ máa fi wálẹ̀. Ẹ wá gbọ́dọ̀ tàṣejù bohunkóhun, ẹ sì gbọ́dọ̀ wáṣọ dúdú birimù látòkè délẹ̀. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pa àwọn àṣírí ìkọ̀kọ̀ yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ó ṣeéṣe kí ẹ ní clarity lórí àwọn issue tó ṣe pé ẹ ti ń wà confused nípa rẹ̀ látijọ́ mẹ́ta. Kí ẹ lo àǹfààní èyí láti fi wá ìyípòpadà àti ìdàgbàsókè fún ìgbésí ayé yín àti lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Tó bá ṣe pé issue kan ti wà láàrin ẹ̀yin àti èèyàn láyìíká ilé yín, kẹ́ rí dájú pé ẹ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú rẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú.
orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.